ní díẹ̀ nínú àwọn èèyàn tí wọ́n ní auxiliary ọ̀gá àwọn onímọ́tò lọ́yọ̀ọ́ ti pa. kì í ṣe ìròyìn mọ́ báyìí pé inú àhámọ́ ọgbà ẹ̀wọ̀n Agodi nìbàdàn lálákòóso gbogbo awakọ̀ èrò nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan Alhaji Mukaila Lamidi ẹni tí gbogbo ayé mọ̀ sí auxiliary wà báyìí lẹ́yìn tí àwọn ọlọ́pàá abẹ́nú ìyẹn Department of State Services DSS ti lọ́ọ́ fi páńpẹ́ ọba gbé nílé rẹ̀ tó wà ládùúgbò Olódó nìbàdàn tí ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Adébọ́lá Hamzat sì ti pè lẹ́jọ́ sí kóòtù májísírèètì tó wà ní Ìyágànkù nìbàdàn fún ẹ̀sùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní í ṣe pẹ̀lú ìpànìyàn ìdígunjalè àtàwọn ìwà ọ̀daràn míì. ó sì di ọ̀sẹ̀ tó ń bọ̀ ìyẹn túsídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2024 yìí kí ẹjọ́ ọ̀hún tó tún wáyé ní kóòtù lórí ọ̀rọ̀ auxiliary ṣùgbọ́n ojoojúmọ́ làwọn èèyàn rántí onírúurú ìwà ọ̀daràn tí wọ́n gbà pé ọkùnrin náà ti hù lára èyí tí àwọn ọlọ́pàá torí ẹ̀ gbé lọ sílé ẹjọ́. yàtọ̀ sí pé jagunjagun làlájì Lámìdí fúnra rẹ̀ gẹ́gẹ́ bí òun fúnra ẹ̀ ṣe fìdí ẹ̀ múlẹ̀ fákọ̀ròyìn wa nígbà kan Aláròyé gbọ́ pé ó tún ní àwọn ikọ̀ afẹ̀míṣòfò tó máa ń rán láti lọ pa ẹnikẹ́ni tó bá fẹ́. àwọn ẹrú ikọ̀ ọ̀hún ni wọ́n pa ọmọkùnrin kan tó ń jẹ́ Kàbírù Ọlálékan ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Kòkòrò tó jẹ́ ọmọ abẹ́ ajìjàgbara Yorùbá ní olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Ìgbòho. ilé Sunday Ìgbòho tó wà ládùúgbò Sọ́kà nìbàdàn ni wọ́n lọ ká mọ́ lọ́jọ́ 12 oṣù kejì ọdún 2022. ẹnìkan tó sọ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú òun ṣùgbọ́n tó ní ká forúkọ bo òun láṣìírí ròyìn pé ìgò làwọn ọmọ auxiliary fi gún Kòkòrò títí tó fi kú. wọ́n gé orí àti apá ẹ̀ kan lọ lẹ́yìn náà ni wọ́n gbé òkú rẹ̀ tí wọ́n sì lọ gbé jù sínú igbó níbìkan ládùúgbò Ìdí-Ayùnrẹ́ nìbàdàn. ìgò àti ìbọn ni wọ́n ní àwọn ọmọ ogun ọkùnrin ọ̀hún Ọ̀sìlá tí wọ́n tún ń pè ní Bàbá Rilwan fi ṣe odidi ọlọ́pàá 10 léṣe tán lọ́jọ́ 16 oṣù kìíní ọdún 2022. ẹ̀sùn ìwà ọ̀daràn ni wọ́n fi kan àwọn ọmọ ẹ̀yìn ẹ̀kan náà nígbà náà. ìwádìí ẹ̀sùn ọ̀hún làwọn agbófinró ń ṣe lọ́wọ́ tí wọ́n fi lọ sílé ìtura rẹ̀ Diamond Hotel tó wà l'Alákíá nìbàdàn láti mú àwọn tí wọ́n fẹ̀sùn ìwà ọ̀daràn ọ̀hún kàn. ṣùgbọ́n níṣe lọ̀gá wọn pàṣẹ fún wọn ó ní bí ọlọ́pàá kọ̀ọ̀kan bá gbìyànjú láti mú ẹnikẹ́ni nílé ìtura náà níṣe ni kí wọ́n yìnbọn pa á dànù. òun làwọn ẹrú ikú bá ya lu àwọn agbófinró tìbọntìbọn pẹ̀lú onírúurú ohun ìjà olóró lọ́jọ́ náà. bó sì tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tí wọ́n rí pa nínú ìjà náà ní ìbámu pẹ̀lú àṣẹ ti Ọ̀sìlà síbẹ̀ àwọn agbófinró ọ̀hún kò fara rí lọ wọn kò délé wí bẹ́ẹ̀ ni wọn kò débi iṣẹ́ ròyìn. ìdí ni pé 10 nínú wọn ló farapa tó bẹ́ẹ̀ tó jẹ́ pé ilé ìwòsàn ni gbogbo wọn ti ròyìn bí ojú ogun ṣe rí fún ọ̀gá wọn tó rán wọn lọ. àwọn oníṣẹ́ ikú rẹ̀ yìí náà la gbọ́ pé wọ́n pa ọmọkùnrin kan tó ń jẹ́ Hafiz Agate lásìkò tí wọ́n fìjà pẹ́ẹ́ta pẹ̀lú àwọn ikọ̀ tí wọ́n ń pè ní Federal. Ọlọ́run ti ṣíwé ìrántí kan bàbá wa olóyè Sunday Ìgbòho. kábíyèsí Elédùmarè ọba àṣàkẹ́ ayé àjọkẹ́ ọ̀run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run kéèyàn wá ní kó sọ lọ́hùn. kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè kábíyọ̀sí ẹ wá ní kó sọ lọ́hùn lẹ́yìn Sunday Ìgbòho eléyìí nǹkan tó yìí ṣẹlẹ̀ ẹ wá ní kó sí Ọlọ́run lẹ́yìn bàbá wa olóyè Sunday Ìgbòho tọ́lọ́run bá tún máa wà ńkọ́ tọ́lọ́run bá tún máa wà ńkọ́ lálàkọ́kọ́ àìsí èkúté àìsí olóńgbò lé ilé ìdílé èkúté ó mà ṣe o àti olóńgbò ó mà ṣe o ó mà ṣe o payback time la wá wà báyìí bẹ́ẹ̀ni bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ gbogbo ilẹ̀ gbọ́ nígbà kan was it not 2021 tí ọmọkùnrin kan tó kọ̀ tó ní ibi tí olóyè Sunday Ìgbòho bá ń lọ lòun lọ tó lóun ò ṣe òṣèlú mọ́ tó lóun ò ṣe òṣèlú kankan mọ́ o Yorùbá nation lòun dúró fún un gbogbo wa la gbọ́ sọ̀rọ̀ yìí nítorí wípé ọkùnrin jàǹdùkú ni
ọ̀sílárì àbí kí ló pé bẹ́ẹ̀ni ọ̀tìlárí bàbá ríléwọ̀n àbí kí ló máa ń pè ọ̀tìlárí náà tó máa ń nà wọn ajagun ńlá ó torí pé olóyè Sunday Igboho ò sí nílé àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ó rán wọn agbọ́pọ̀ rán wọn bẹ́ẹ̀ni agbọ́pọ̀ wọ́n dẹ̀ lọ dẹ́ẹ̀mí kòkòrò légbodò bẹ́ẹ̀ni kódà èmi nìkan kọ́ ni màá sọ fún yín ìròyìn ti gbé báyìí mo máa ń sọ kankan fáwọn èèyàn pé èèyàn ní kọlu olóyè Sunday Igboho kó má kábàámọ̀ báwo kó má kàgbákò ayé bẹ́ẹ̀ni kábíyèsí ẹ̀yìn lẹ́dùnmáà bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo máa ń sọ kankan fún ẹ̀yin tẹ́ ń wò wá wípé tá a bá ń sọ kankan tá a bá dákẹ́ tá a bá ń sọ tẹ́yìn ń pín tá a bá ń sọ tẹ́yìn ń bá wa pín tẹ́yìn comment tẹ́yìn ṣe oríṣiríṣi nǹkan tá a fẹ́ ó máa tó wa lọ́wọ́ bẹ́ẹ̀ni bí mo ṣe ń bá yín kódà gan kò kì í ṣàwàlà gbé ọ̀rọ̀ ìdíje bẹ́ẹ̀ni kò í ṣàwàlà gbé dìde ṣùgbọ́n mo máa ń make sure pé anytime tọ́gọ̀sì láyìí bá ti jáde mo máa ń dárúkọ ọ̀rọ̀ kòkòrò yìí bẹ́ẹ̀ni bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ilé ẹjọ́ ti gbé ọ̀rọ̀ kòkòrò dìde bẹ́ẹ̀ni látara ariwo tá à ń pa tẹ̀ ń bá wa pín tá à ń pa tẹ̀ ń bá wa pín ilé ẹjọ́ ti gbé ọ̀rọ̀ kòkòrò dìde as a matter of fact ẹ má jẹ́ bẹ̀ tán fún yín ẹ jẹ́ kí n play ẹ kí gbogbo wa jọ gbọ́ mo fi Ọlọ́run wá bẹ̀ gbogbo ẹ bá wa pín fídíò ẹ jẹ́ kó délé ẹ jẹ́ kó dóko ẹ jẹ́ kó dé ogbobi tó bá jẹ́ kó dé ilé ayé yìí kò síbi tí ẹ̀dá lè dé láyé kò síwà tẹ́ẹ̀dá lè wù láyé yìí ó máa jèrè ẹ̀ dandan nìyẹn àwọn kan sọ pé àwọn ṣàṣegbé àṣegbóṣe o àṣepamọ́ ló wà bẹ́ẹ̀ni ọ̀sílárí òrò láyé yìí pé bàbá wa lọ́lá jùlọ Ṣèyí Mákindé kò gbà láyé yìí pé Ọlọ́run lè fi Ṣèyí Mákindé ba tòun jẹ́ torí wípé tọ́lọ́run bá fẹ́ ba tèèyàn jẹ́ láyé yìí gbogbo ẹni tí ó lè dúró tí èèyàn gbogbo ẹni tó lè gbèjà èèyàn kọ́lọ́run á jẹ́ kó kẹ́yìn sí òun ló ṣe máa ń dùn mí fún àwọn kan tó jẹ́ pé tẹ́ bá ti gbé wọn gẹ̀ẹ́sì báyìí wọ́n á sọ pàpọ̀ nù a sọ fẹ́yìn èèyàn wa olóṣèlú ò lọ́tà ìwọ nìwọ rò pé olóṣèlú lọ́tà àwa tẹ̀ ń wo ìta ṣe Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ̀sọ́ra yín di ẹrú fáwọn olóṣèlú ẹ rò pé àwọn olóṣèlú kórìíra wa wọ́n kórìíra wa wọ́n nífẹ̀ẹ́ ẹ̀kọ́ tá à ń ṣe ju àwa gan lọ ṣùgbọ́n nítorí ipò tí wọ́n wà wọn ò ní lè sọ̀rọ̀ jáde torí ọ̀kọ̀rọ̀ sísọ wọn ó lòdì sí àyè tí wọ́n wà ariwo tá à ń pa látijọ́ yìí bàbá wa Ṣèyí Mákindé ti gbọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ nísìnyí ọ̀sílárì Ọlọ́run nìkan ló lè yọ ọ́nà ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ni Ọlọ́run nìkan mo máa pín ẹ̀ fún yín ẹ̀ fi ti ara yín gbọ́ èèyàn ní kọlu olóyè Sunday Igboho kó má kàgbákò ayé ló ṣe máa ń dùn mí nígbà tí bá ń sọ fún àwọn kan wípé ẹ máa olóyè Sunday Igboho ẹ máa fi wọ́n lẹ̀ sáàyè wọn ìwọ tó bá rò pé ó yá wèrè kìwọ tó bá rò pé ó mọ̀rọ̀ sọ kìwọ tó bá rò pé bí a ò ṣe bákan tó wá sọ olóyè Sunday Igboho tó sọ wọ́n di pákó máa ń lọ ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n jẹ́ alágbára tí wọ́n lágbára tí wọ́n ní gbogbo ẹ̀ tí wọ́n lágbára tó ṣe everything tí wọ́n kọlu olóyè Sunday Igboho ẹ lọ wo ohun tó gbẹ̀yìn wọn ẹ lọ wo ohun tí ó gbẹ̀yìn wọn wọ́n máa ń kábàámọ̀ ni mo sì lè ka èèyàn ńláńlá bíi 5 tó torí pé olóyè Sunday Igboho wà níbi tí wọ́n pọ̀ wà ní exile tó wá fẹ́ sọ wọ́n di pákó wọ́n kàgbákò ayé ni ọ̀sílárì rèé ibo ni ọ̀sílárì ti kọsẹ̀ ó kọsẹ̀ Ọlọ́run jẹ́ kó kọsẹ̀ látara ń pé ó fẹ́ pẹ̀gàn olóyè Sunday Igboho bẹ́ẹ̀ni àyíbáyé tó ti kọsẹ̀ nígbà tí olóyè Sunday Igboho wà nílé bí aláìyá ọ̀sílárì dá kí ó sọ fún òun láì díà ṣùgbọ́n ó wò pé opportunity ló jẹ́ fún òun ó ti rò pé olóyè Sunday Igboho pé ibi tí wọ́n wà torí nǹkan tí wọ́n ń ṣe ó rò pé àwọn olóṣèlú pé bóyá wọ́n kẹ̀yìn sólóyè kò mọ̀ pé wọ́n kẹ̀yìn torí pé ìkọ̀kọ́ náà ni gbogbo àwa ọmọ Yorùbá bá lọ àbọ̀ ń bọ̀ àbọ̀ tí wàá dé bá ọ̀sílárì báyìí
àbọ̀ kódà ó ti kọ́kọ́ jẹ́ ìyà kan tẹ́lẹ̀ nísìnyí báyìí eléyìí tí wọ́n tún máa gbé dìde yìí a sọ pé òun ò ṣe bẹ́ẹ̀ mọ́ láéláé. torí àwa àdídákẹ́ àìdákẹ́ o. a fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ yẹn fẹ́ yanjú. bẹ́ẹ̀ ni a mọ̀. ìwọ rèé ọyọ ẹ nínú prison ọlọ́run dẹ̀ sọ ẹ́ déèyàn. abẹ́ẹ̀rí. ó wá di ṣíàmà onímọ́tò kan. abẹ́ẹ̀rí. ọgbìn ẹgẹṣin wá sọ̀pàpọ̀ nù. àwa tá à ń ṣe yorùbá nation ló wá kù tó fẹ́ fi ta yín. abẹ́ẹ̀rí. ó mọ̀ pé àwọn alálẹ̀ lọ gbé ìrìn àjò yorùbá dìde. alálẹ̀ ni o. ṣòwò polóyè Ìgbòho ni wọ́n gbé dìde ni. àwọn alálẹ̀ ni àwọn alálẹ̀ ò sì ní rọ́yàn jáde kó má dúró tì. láéláé. mo fẹ́ jẹ́ kó mọ̀ kankan tó bá jẹ́ pé wọ́n lọ́pọlọ ni ó jẹ́ kó fi àwọn ará wájú fi kọ́gbọ́n. bẹ́ẹ̀ni. kò ń ṣèwọ ló kọ́kọ́ ṣubú kò ń ṣèwọ ló kọ́kọ́ kọsẹ̀ lára olóyè Sunday Igboho ṣùgbọ́n nítorí pé òun wò pé báwo ló ṣe jẹ́ òun wò pé ìpè wọ́n ló tó báyìí ìwọ ni báyìí ó ti wò pé olóyè Igboho ò ní dé mọ́ bàbá ẹ̀ ni ò ní dé torí pé kòkòrò ó yarí pé ibi tó lóyè Igboho bá ń lọ lòun lọ bẹ́ẹ̀ ni o rẹ̀ ṣe bó ṣe ṣe nísìnyí báyìí ẹ̀sọ́ tí wàá fẹ́ ké báyìí ó dẹ̀ máa ké torí àwa tá à ń ṣe yorùbá nation a fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ yẹn fẹ́ yanjú sí. a fẹ́ mọ bẹ́ẹ̀ o. torí pé olóyè Ìgbòho sí ilé kẹ mọ́mọ lẹ́yìn wọn ẹ ṣe bó ṣe wù yín. tó bá wò dáadáa wàá rí pátìgbà tí wọ́n ti pa kòkòrò àtìgbà ẹni rádaràdá ti bẹ̀rẹ̀ sí ní débálẹ̀ ayé. bẹ́ẹ̀ ni ìwọ tí o jẹ́ ṣíàmà onímọ́tò tó ń rìn ìtúlẹ̀ ẹ̀rọ tí gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n pa ọmọ yìí lẹ́yìn yẹn nìwọ fún ara ẹ kọsẹ̀. ọkọsẹ̀ o. o kọ́kọ́ fún olóyè Ìgbòho ṣe yẹ̀yẹ́ torí pé wọ́n sí ilé kẹtù mọ́mọ ẹ̀yìn wọ́n tún ní mọ́mọ ẹ̀yìn wọ́n tún ní otún ní káwọn ọmọ ẹ̀yìn ẹ̀kọ́ lọ pa ṣé wọ́n lè jí báyìí. Auxiliary wàá náà ṣe bẹ́ẹ̀ mọ̀ láéláé wàá ní kíni wàá náà ṣe bẹ́ẹ̀ mọ̀ torí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn ò ní wú ẹ̀ nínú. ò ní wo hàn owó náà ló fi owó mi tẹ́. ẹlẹ́ṣẹ̀ kò ní lọ láì jẹ̀yà gbogbo àwọn tí wọ́n lè gbà ẹ́ lẹ́bi tó wà yìí nísìn kọ́ Ọlọ́run ti gbé ẹ kọlù wọn. bẹ́ẹ̀ni. yes Ọlọ́run ti gbé ẹ kọlù wọn. bẹ́ẹ̀ni. látara wípé o fẹ́ folóyè Ìgbòho gba star. gbogbo àwọn tí o fẹ̀yìntì nígbà yẹn ṣòwò pọ́ kórìíra olóyè mi. olóṣèlú wo ló lókìkí tó olóyè Ìgbòho olóṣèlú wo lọ́lọ́run tó bá wò dáadáa o máa rí pé gbogbo olóṣèlú ló nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho olóṣèlú wo ló fẹ́ sọ pé òun kórìíra olóyè kò sí olóṣèlú wo ni olóyè Sunday Igboho fẹ́ dúró tì lẹ́ni tó ní débi tó bá fẹ́ dé ẹni tó olóyè Igboho bá dúró tì kọ́ lóun ló dúró tì olóyè Igboho nìkan la ní nínú movement yàtọ̀ Ọlọ́run nìkan la ní àti olóyè Sunday Igboho nínú movement bẹ́ẹ̀ni movement wo bó ṣe ń tẹ̀síwájú every blessed tí wọ́n bá lọ́pọlọ ni òun pera ní Ajagunla Kiriji Ajagunla tó jẹ́ pé tó bá gba etí èèyàn ẹgbẹ́ afẹ́ wọlé ìwọ ń pera ní o pera ohun tí ò tó ń tó tó ló ń pera ẹ̀ ológun bá dàn ó sọ pé ológun lẹ́kọ̀ọ́ tó wá pa bàtà jẹmọjẹmọ tiẹ̀ ìwọ àbẹ́lò ni ìwọ àbálàrú ẹ ìwọ àbálàrú ẹ a sọ fún ẹ ò gbọ́ ni ọgbà ni a sọ fún ẹ ò gbọ́ ọgbà ni ó sọra ẹ dọmọ àìrọ́lárí tí ń jápo sáyà abẹ́ẹ̀rí ó tún wá jápo sáyà nìkan ó tún wá jẹun tó láwo ẹni tó bá jẹun tó láwo kọ á jẹ yẹ̀pẹ̀. bẹ́ẹ̀ ni o ó wá jẹ yẹ̀pẹ̀ pátápátá. bẹ́ẹ̀ bá ta ìmọ̀ ẹ ló tó yìí ta ló fẹ́ gbà ẹ́ lẹ̀ báyìí Ọlọ́run nìkan ni Ọlọ́run tó lè gbà ẹ́ lẹ̀ òun ló ń gbèjà olóyè Sunday. bẹ́ẹ̀ ni o torí polóyè òsì lé òun ṣé wọ́n bí yàrá ìyá ẹ̀ dá ṣé wọ́n bí baba ńlá kú bàbá rẹ̀ dá nígbà tó lóyè wà lé kò dún pẹ́kẹ́. àwọn òbí dáa òbí dáa tá ń jẹ́ janujanu níwájú jagunjagun ó ń pera ohun tó tò ìwọ sọ pé wà Ajagunla Kiriji tó bá jẹ́ pé wọ́n lọ́pọlọ ni tó bá jájagun lóòótọ́ ìyà ń jẹ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ó mọyé ọmọ Yorùbá tó ń ṣerú káàkiri abẹ́ẹ̀rí tó bá ok kí a tẹ̀ má lọ jìnnà
tó bá lọ sínú ìlú Benin Republic ń bẹ̀ yẹn àti bíbáyìí sí Benin Republic kò ju bí àbí 5,000 lọ tẹ bá cross border kúrò ní Nàìjíríà táwa yìí tí ẹ bọ́ sí Benin Republic àwọn ọmọ Yorùbá ló ń ṣaṣẹ́wó ọmọ Yorùbá ọmọ Ìgbò ọmọ Yorùbá Ìgbò àti Middle Belt àwọn ló ń ṣaṣẹ́wó ní gbogbo the whole of Benin Republic ìyẹn ò jẹ́ rònú fún wọn ẹ lọ gbogbo àwọn tó ń ṣe ọmọ ọ̀dọ̀ káàkiri pátá nígbà tí mo wà ní Benin Republic tí mò ń gbé Benin mo tọ̀ káàkiri mo lọ sí kò sí pé mo lọ gbé obìnrin o mo lọ káàkiri torí tí bá wà lẹ́nu wẹ̀ mo máa ń like ní experience kí n mọ̀ nǹkan tó ń lọ níbẹ̀ mo lọ sí beach gbogbo àwọn tó ń tọ́tí tó ń bá wọn ṣe bar attendant ní gbogbo beach yẹn kọmọlúwo ni wọn ọmọ Yorùbá ni wọn pátápátá àwọn ọmọ tó wá school ní Benin Republic ẹ wò màá wájọ kan màá lọ sí Benin Republic a máa tọ̀ ká máa ṣe fídíò ṣe everything fún yín kódà kan máa interview àwọn ọmọ kí ni yẹn jẹun ó wà nǹkan tó ń bà èmi nínú jẹ́ ṣèbí Benin tún wà nítòsí ẹ lọ Ghana ẹ lọ Togo kẹ lọ sí Côte d'Ivoire kẹ lọ sí Ivory Coast ẹ lọ sí Congo àwọn ìlú tí wọ́n tó Nàìjíríà tí wọ́n ní ìlàjì ohun tí Nàìjíríà ní Nàìjíríà sọ wọ́n di olórí burúkú Nàìjíríà sọ wọ́n di ìlú Nàìjíríà sọ wọ́n di ẹni tí ò jẹ́ nǹkan táwọn kankan ní ayé ẹ lọ sí Benin Republic lẹ́nu ẹ̀bẹ̀ kẹ̀rẹ́ ọmọ 15 years 18 years 19 years 20 years wọ́n bá wọn sùn wọ́n á fún wọn ní 1,000 sefa 2,000 sefa 3,000 sefa olórí burúkú ẹ̀ Mukaila ó dẹ̀ ń lọ sí Benin Republic òun rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ tó bá tiẹ̀ lọ sí ìlú òyìnbó tó ga gbọ́ kó lọ Mẹ́kà ṣé bíbẹ̀ yẹn ṣe rí ṣé bíbẹ̀ ní Ìbàdàn ṣe rí ṣé bẹ́ẹ̀ ni Èkó ṣe rí ṣé bẹ́ẹ̀ ni gbogbo Nàìjà ṣe rí olórí burúkú ni ẹ. ọmọ àlè somebody. mo tiẹ̀ gbọ́ tí wèrè ẹ̀ sọ pé òun lọ́mọ ń lóyìn. lébùnbó. tí nàìjíríà ó tiẹ̀ lè ní tí Nàìjíríà bá da ṣé ìwà kó àwọn ọmọ tiẹ̀ lọ sí lóyìn. bẹ́ẹ̀ ni òótọ́ nínú. ó lóun lọ́mọ bíi méjì sí mẹ́ta ẹ lọ́wọ́ gbogbo àwọn olórí burúkú tó kẹ́yìn sí Nàìjíríà ẹ̀ tí wọ́n support Nàìjíríà kẹ́ máa ikú kò sí ẹni tó lọ́mọ Nàìjíríà kò sí ọmọ kíran kò sí ìyẹn wàá tó rònú fún ẹ olóṣèlú ló ba tiẹ̀ jẹ́ tó so ẹ́ sẹ́wọ̀n olóṣèlú náà ló tún yọ ẹ́ ìṣubú ẹ nísì kò lóṣèlú tún ni sórí ẹ̀ wá pé kò wá mọ̀ pé kí ló dé tókè tí wọ́n bá jẹ́ olórí èèyàn ó ṣe sowọ́pọ̀ pẹ̀lú àwa tá à ń pariwo fómìnira tá a máa wí lórí bọ̀ wà níwà jagun láàkíríkì kí ni kókó ajagun tógun kò lú ẹ̀ tí o ìtọ́ ọ̀ka kó o mọ kókó ẹrú ló wà oko ẹrú ló wà oko ẹrú ni gbogbo àwọn ọmọ Yorùbá wà Nàìjíríà oko ẹrú la wà náà oko ẹrú ni confam lélẹ́yìí kí ló fi ń ṣeré yìí tí ó bá ń ṣoko ẹrú irú bàbá wa olóyè Sunday Igboho ọlọ́wọ́ ọlọ́gùn ọlágbára ọmọọyàn ọní connection wọ́n ní everything wọ́n ní property olóyè Igboho lè rà ẹ́ wọ́n á ra ìyá rẹ wọ́n á ra bàbá rẹ wọ́n á ra ìran rẹ wọ́n lè rà ẹ́ pàjẹ́ everybody òwe ni o wọ́n lè rà ẹ́ jẹ ẹni tó jẹ́ pé o ní ìdá mẹ́wàá nǹkan tó ní o ní ìdá kò ní ìdá 100 nǹkan tó ní ó dìde nílùú kan náà tí wọ́n wà ó dìde pé káwa ọmọ Yorùbá ká kúrò lóko ẹrú bẹ́ẹ̀ ni ká dá dúró kó lórí burúkú ara ẹ̀ kò ń pé alájagun lákìrìjì ó díẹ̀ mélòó táwọn Fúlàní tí wọ́n jíyàn gbé ní Ọ̀yọ́ state tàbí tí wọ́n hùwà burúkú tó lọ́bẹ̀ tó lọ́gbèjà wọn ẹgbẹ́ tí ẹ wà fún pé tó bá fẹ́ gbé àpótí ìbò tó bá fẹ́ ṣe kinní kan ṣé nǹkan rẹ̀ nìyẹn is that a good thing? It's not a good thing. ṣé nǹkan rẹ̀ nìyẹn brother mi nǹkan yẹn kọ́ lọ sí àwọn western world kó máa mọ̀ pé tọ́ọ̀gì nìyẹn tọ́ọ̀gì lásán ẹni tó dìde
pé kí gbogbo ìran Yorùbá ká má ṣẹrú mọ́ tí ilẹ̀ Yorùbá bá dá dúró ṣẹ́rí nǹkan tí wà lórí burúkú báwo ṣe lè sọ àwọn máa lè torí pé mọ̀ pé tí ilẹ̀ Yorùbá bá dá dúró gbogbo orí burúkú tí wọ́n ń ṣe yìí kò ní sí bẹ́ẹ̀ mọ́ wọ́n ti mọ̀ pé o ò ṣe ò jẹ ni o ò ṣiṣẹ́ ò jẹun ẹ lọ sí Germany ẹ lọ Canada ẹ lọ sí Italy kẹ lọ sí Spain kẹ lọ France kẹ lọ Switzerland Netherlands ẹ lọ káàkiri bẹ́ẹ̀ Singapore o máa ní àǹfààní tí wàá máa jẹ lára àlù kò jẹ́ citizen but tó bá fẹ́ máa ṣe falafolo o máa ṣiṣẹ́ iṣẹ́ wo ló ń ṣe no tá a bá sọ ká máa là á iṣẹ́ wo ló ń ṣe tìlú bá da ṣé individual jẹ́ kó wà in charge transportation ìjọba ló wà ní ìdí tí àwọn wèrè yóò ṣe lè support wa ni ẹ lè pa wá bẹ́sẹ̀ pa kòkòrò àwa ò ṣe kòkòrò èèyàn la wà ìjọ tó pa kòkòrò mo wà ní àwọn tó délé olóyè Sunday Igboho n tẹ́ tó lẹ́ ń pera yìí ọ̀síláàrì n tí ò tó ló ń pera ẹ̀. mo fi orúkọ Ọlọ́run àlàyé búra níjọ́ tí wọ́n ká gbọ́ pé wọ́n ti pa kòkòrò kìnnìkan mo wà náà tó dúró pé kò kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ gbogbo wa ni wọ́n pe mítìn òun ló fà á tí mo ṣe máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa jagunjagun ló pọ̀ nínú wọn jagunjagun lè yàtọ̀ sólú ọdún nígbà tó pa kòkòrò tí wọ́n pe gbogbo àwọn èèyàn wa àwa tá a dé sílé olóyè Sunday Igboho ń jọ yẹn àwọ̀ 30 òun mo fi sọ wípé campaign for freedom inú ẹ̀jẹ̀ ló wà inú ẹ̀jẹ̀ ló wà àwa dúró tán fúnlẹ̀ Yorùbá lólùkìbà níbòmí tí a lè lọ lólóṣèlú tó fẹ́ fún wa dẹ̀ retí owó àìmọye tí wọ́n ti fi lọ̀ wá torí ẹ̀ ló ṣe máa ń dùn mí tí bá rà àwọn kan tó máa fi kí a máa rí kíní kan igbá kan mọ táwa ti fojú fi sẹ́yìn ni ṣówó làwọn wà ní wọ́n ti fowó lọ̀ wá wọ́n ti fi owó tó nítumọ̀ nínú ayé wọ́n ti fi lọ̀ mí mi ò gbà ṣé sì mo á fẹ́ gbowó mo rí kọ́mẹ̀ntì ẹnìkan lórí fídíò mi tó kọ sínú gúrùpù kan tí mi ní dárúkọ ó ní pé ọ̀rọ̀ mi gbà fúra pé mo sọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá mo kó mo ti Arẹ́gbẹ́ṣọlá àmì media personnel ẹni tètè báyìí mo gbọ́dọ̀ gbé wá síta ẹ jẹ́ ká máa ronú ká tó ṣe nǹkan kí ọ̀rọ̀ tìyín náà má bàa gbẹ̀yìn bí ọ̀rọ̀ Ọ̀sìláàrì Ọ̀sìláàrì kò sí bó ṣe lè lágbára tó a máa kábàámọ̀ bí tó wà báyìí. èrè kí ló wà nínú ká gbádùn díẹ̀ ká ṣẹ̀wọ̀n díẹ̀ ká gbádùn díẹ̀ ká ṣẹ̀wọ̀n díẹ̀ ṣé ìgbésí ayé rẹ nìyẹn lọ́kàn ẹ̀mí sì á ti máa rò pé ṣèlú wọn tó parí ìjọba pé gómìnà tó bá tó fẹ́ wá ó máa tó wá yọ gbàgbé bèbí ti ṣẹ́jú kò lè rí bẹ́ẹ̀ mọ̀ láyé ó máa jẹ̀yà tó ṣe yóò jẹ́ èèyàn ní Kàbírù nickname ẹ̀ ní kòkòrò kò ń ṣe kòkòrò tí ó kọ lè tẹ̀ pín oníyàwó lọ́mọ bẹ́ẹ̀ni ṣó mọ bí ìyàwó ẹ̀ ṣe ń jẹ ṣó mọ bí àwọn ọmọ ẹ̀ ṣe ń jẹ Ọ̀sìláàrì ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ò ní ṣe bẹ́ẹ̀ láíláí tó bá ti ń ṣe tẹ́lẹ̀ eléyìí ni full stop bẹ́ẹ̀ni torí láìpẹ́ láì jìnnà pẹ̀lú ògo Ọlọ́run ilẹ̀ Yorùbá dúró àwọn legal team Yorùbá nation wọ́n máa jáde they are going to take it up ẹ jẹ́ kí kó má dàbí pé mazbikọ̀ ń jatọ́ ń pé bìyẹ̀mí náà ń jatọ́ ń pé kí tẹ̀lé rí tí a bí ní sọ ohun tẹ́lẹ̀ sọ yìí ẹ jẹ́ ń play ẹ̀ fún yín Òdú ní Aláwòye online TV wọ́n ń ṣe àìmọ̀fólókun ó má dàbí pé múlẹ̀ àti máa ráwọn tí wọ́n ti máa yín mú ní comment section báyìí àṣàmà fún mi àṣàmà ṣe kí ni àṣàmà fún wọn nìyẹn náà àwọn orí tí wọ́n wò ẹ jẹ́ àpilẹ̀ ẹ̀ fún yín kí ẹ lè mọ̀ pé àwọn òṣè family Ọ̀sìláàrì tó ń jà ní ọmọ olóyè Sunday Igboho làwọn confirm ọmọ olóyè Sunday Igboho confirm tó yanyan
kò sí ohun tí ò bá wù yín kẹ́ sọ nípa olóyè Sunday Igboho bàbá tiwa ni nígbà tí ọjọ́ kú gbogbo ọmọ Yorùbá pé olóyè Sunday Igboho nìkan la rí nígbà táwọn Fúlàní tí wọ́n ṣígun tó ń pa lọ́tún tó ń pa lọ́sì kó lórí burúkú ẹ̀ tó ń pera ẹni Ajagunlá Kiriji àárí ẹ̀ náà ó jáde tán àtàwọn dáàdì ẹ tí ẹjọ́ ń tanra yín ká anybody nínú yìí olóyè Sunday Igboho nìkan la yín bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè Stephen aláàánú mẹ̀kúnnù ifá alẹ́ Yorùbá lọ́wọ́lọ́wọ́ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ bàbá tó ń sọ ọmọ tó ń sọ ifá tó ń sọ lọ́wọ́lọ́wọ́ tábà pàtàkì ẹni tó ṣe ohun tó da fọ́mọ Yorùbá ṣó lè wọ̀ ni kò lè wọ̀ ṣé wọn náà wà pa Auxiliary tí wọn náà bá ronú pìwàdà Ọlọ́run ti fún láyà tí ronú pìwàdà kó yalé tí lápá ni kò bá má wọ wàhálà tó wọ̀ yìí nígbà tó kọsẹ̀ látara olóyè Sunday Igboho Ọlọ́run kí ẹ̀ nílò kó lọ kọlu gọ́vnà Mákindé ẹni tó jẹ́ backbone ẹ wọ́n paná ọ̀rọ̀ yẹn lábẹ́lẹ̀ ọba bẹ̀bẹ̀ a gbọ́ pé bàbá wa ò ní ìṣàgbọ́n ọba bẹ̀bẹ̀ confam wọ́n paná ọ̀rọ̀ yẹn lábẹ́lẹ̀ ọwọ́ àwọn òun lọ ilé òun lọ sùn agbára ẹni òkò débẹ̀ ni nígbà tó wá bọ̀ sí hòtẹ́ẹ̀lì ẹ̀ ògbọ́n táwọn ọlọ́pàá sọ ni wọ́n ní o mọ̀ pé gọ́vnà lomi lẹ́yìn ẹja ẹ̀ ẹ̀yin tẹ́ bá rí fídíò ìgbà tí wọ́n wá bọ̀ sílé Auxiliary tí wọ́n wá bọ̀ sí hòtẹ́ẹ̀lì Auxiliary tí wọ́n ṣó ìbọn oríṣiríṣi lọ́dọ̀ láì tàbọn kàṣẹ́ lè sọ pé àwọn ọlọ́pàá yìí ò mọ ohun tó ń sọ. àwọn ọlọ́pàá ìmọ̀mù ló mú náà wọ́n ìmọ̀mù ló mú láíláí. ọlọ́pàá tó mú Auxiliary tó mẹ́ta ọlọ́pàá méjì péré ló mú ọgbẹ́jà ń torí wọ́n bàbá Ajagunlá Kiriji níbo ẹ̀kọ́ máa pera yín tẹ́ẹ̀tù ọlọ́pàá méjì ló mú Auxiliary tẹ́ẹ̀tù ẹ̀bọ̀ pera yín ọlọ́pàá méjì péré ló mú ọ̀gá mi pé ẹ̀yẹ pera yín tẹ́ẹ̀tù máa bẹ́ẹ̀ ọ̀nà ọ̀fẹ́ panjọ́ yìí ìkánjú kan lọ ẹgbà fún olóyè Sunday bẹ́ẹ̀ ni ẹgbà fún ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ọ̀kẹ́gì ni ọ̀kẹ́gì bẹ́ẹ̀ ni ẹgbà fún ọ̀gá yín kò sọ́ọ̀sì láàyè nǹkan mọ̀ bá wù gbogbo àwọn lọ́tẹ̀ ni o bẹ́ẹ̀ ni o gbogbo àwọn lọ́wọ́ ta kẹmọ́ra yín o náà mo fẹ́ pè nǹkan tí Aláròyé sọ kí ẹ̀ náà pọ̀ kẹ́ lè mọ̀ pé àmọ́ múlùmálà. ẹ máa gbọ́ mi ní target. èyí ni díẹ̀ nínú àwọn èèyàn tí wọ́n ní Auxiliary ọ̀gá àwọn onímọ́tò lọ́yọ̀ọ́ ti pa. kí ló sọ èyí ni lára not even kò ń ṣe gbogbo wọn gan kẹ́ lè mọ̀ pé ẹlẹ́dàá olóyè Igboho ó lé orí mẹ́lẹ̀. bitter tea ẹkùn tí ń wọ̀yá ẹ̀jà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà abá bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn whatsapp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ́ẹ̀.